nípa ọ̀rọ̀ ti bàbá Ìjẹ̀ṣà ẹ rí i pé lẹ́yìn ìgbà tí bàbá Ìjẹ̀ṣà tó padà dé láti correctional center ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ kó lè bàyẹ̀ yín dáadáa látìgbà yẹn òun ní ọ̀kan òjọ̀kan lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n ti ń jẹyọ tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ èyí tó jẹ́ ti Ìyábọ̀ Òjó ó wà ń bẹ̀ èyí tó jẹ́ ti bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ ó wà ń bẹ̀ á ti gbé nǹkan kan yẹ̀wò rí lórí ètò yìí tó jẹ́ pé àwọn kan ń béèrè pé lẹ́yìn tí bàbá Ìjẹ̀ṣà dé láti correctional center yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń sọ wípé kò yẹ kó sọ̀rọ̀ kankan mọ́ bẹ́ẹ̀ làkàn dẹ̀ sọ pé kò sí nǹkan tó burú nínú pé tó bá wà lọ́kàn rẹ̀ pé kò sọ ọ̀rọ̀ yẹn ti wá di nǹkan tó jẹ́ wípé ó ti fẹ́ fa nǹkan tán blogger gan ti ń búra wọn báyìí ọ̀rọ̀ ti di nǹkan tó pé gbogbo àwọn tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún bàbá Ìjẹ̀ṣà gbogbo wọn làwọn èèyàn tó ti ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ti di nǹkan tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti ń pa àṣẹ fún ẹnìkan pé gbogbo àwọn interview tó bá ti ṣe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà wọ́n ní kó lọ yọ kúrò àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ òun nìyẹn ìbéèrè tí ó wà ń bẹ̀ òun ni pé lẹ́yìn ìgbà tí mo bá ti play voice yìí tán fún yín tẹ́ ẹ gbọ́ mo fẹ́ kí a yọ point kan bẹ̀ tá a bá ti yọ point tó wà ń bẹ̀ á wà tẹ̀wájú lórí ètò. ẹ ká sọ aláàjì àdẹkù ìsinmi ẹni a kú gbogbo ìgbìyànjú àtẹ̀yìnwá Ọlọ́run á ṣàánú fún gbogbo wa. aláàjì ṣe rí lórí interview tí Bíọ́lá ṣe fún bàbá Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó àti Princess wọn ò ní any right láti sọ fún Bíọ́lá pé kó lọ delete interview yẹn tí Bíọ́lá náà dé lọ delete interview yẹn wọn ò ní any right why tí wọ́n ṣe sọ fún Ayéfẹ́lẹ́ kí Ayéfẹ́lẹ́ lọ delete interview tó ṣe bí the same thing tí bàbá Ìjẹ̀ṣà sọ lórí show Bíọ́lá náà ni ó tún repeat lọ́dọ̀ Ayéfẹ́lẹ́ kí ni audacity tí Ìyábọ̀ Òjó ní Nàìjíríà tó kọ̀ mọ̀ pé ó bá fi rò pé òun lè máa pàṣẹ anyhow tó dẹ̀ bá fẹ́ káṣẹ kó múlẹ̀. Number one, ǹjẹ́ Ìyábọ̀ Òjó ti jáde rí láti lo ipò tó lóró pé òun ní as queen mother tó gbéra ẹ̀ láti address láti sọ̀rọ̀ tako government Nàìjíríà lórí bí ìlú ṣe rí lórí insecurity lórí economy tó bad lórí àìníná lórí ẹ̀rọ náà lórí gbogbo nǹkan burúkú tó ṣẹlẹ̀ Nàìjíríà ǹjẹ́ Ìyábọ̀ Òjó ti lo agbára tó rò pé òun ní as queen mother ṣó ti sọ̀rọ̀ against àwọn government rí ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe backup Nigeria government ló fi ń ṣe Ọlọ́run ló mọ nǹkan àṣetọ́ ti jọ pamọ́ síra wọn lọ́wọ́ tó fi rí bẹ́ẹ̀ but that aside ṣé wàá rí nǹkan kan tó bá wà jẹ́ Nàìjíríà being too so emotional ó máa ń jẹ́ ká pass judgement tí ò yẹ ká pass olè ló ń fà tí wọ́n pè yàn aláìṣẹ̀ tí ń jí àìmọ̀dí. Now ẹ wo footage interview tí bàbá Ìjẹ̀ṣà ṣe pé Princess pé òun fún acting tó bá wo fídíò fọ́nrán tó ṣe síta yẹn ẹ máa rí pé lóòótọ́ Princess ló pe bàbá Ìjẹ̀ṣà wá because inú sitting room tó jókòó sí ẹ máa rí directions descriptions bí Princess ṣe fún bàbá Ìjẹ̀ṣà ní as in body language bó ṣe instruct bàbá Ìjẹ̀ṣà àti lady yẹn bó ṣe máa act ẹ máa rí pé àwọn guys méjì mẹ́ta náà wà nílé yẹn wọ́n lọ set it's not CCTV camera phone camera ni wọ́n lò not CCTV ẹ máa rí pé wọ́n lọ place phone yẹn síbi tí wọ́n fẹ́ láti capture àwọn méjèèjì now Princess wọlé lẹ́ẹ̀mejì kó tó di pé action yẹn bẹ̀rẹ̀ nígbà tí Princess jáde ọmọ yẹn ló lọ tilẹ̀kùn lẹ́yìn not bàbá Ìjẹ̀ṣà ọmọ yẹn ló lọ tilẹ̀kùn lẹ́yìn bó ṣe jókòó sí ìgbà bàbá Ìjẹ̀ṣà ọmọ yẹn ló kọ́ mú wọ́n lọ bá bàbá Ìjẹ̀ṣà due to instruction tó ti fún and to look at it gẹ́ẹ̀ yẹn ò kì í ṣe actress kò act fíìmù rí so bàbá Ìjẹ̀ṣà ló máa play lead role níbẹ̀ yẹn kí nǹkan tó lọ́ fẹ́ ṣe
kó tó wà effective. Tẹ́ bá dẹ̀ wo age ọmọ yẹn tèmi ń wò yẹn ọmọ yẹn òun ṣe minor tí ọba lè rẹ ni bí ọmọ yẹn wá kọ́ interview ọmọ yẹn thoroughly she should be within age of 18 to 21 years. ẹ lọ ṣe thorough investigation lórí ọmọ yẹn because gbogbo àti àbájáde à ń lọ fún trial wọn present ọmọ yẹn tó close become present date of birth or general reason why people fi mọ̀ pé minor ni. Okay, for a girl to operate a bank account UBA tí o bá ti wọ 18 plus bank ò lè fún ní BVN tí wọ́n bá ti open account fún tí o bá ti wọ 18 parent la máa operate account yẹn fún not her directly. Now according to the testament ọmọ yẹn give ọmọ yẹn ní bank account. Now lábẹ́ ìgbà tí wọ́n náà bá jẹ́ àti àsọ̀tọ̀ ọmọ yìí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti bá ọmọ yẹn ọtí penetrate ọmọ yẹn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìkọ́nu wọn sọ pé girlfriend òun ni. Police went ahead wọ́n ṣe investigation medically wọ́n rí i pé ọmọ tí wọ́n sọ pé wọ́n ti fi kí ìjábàlẹ̀ ẹ̀ láti 7 years ago ó ń ẹ̀ṣẹ̀ heal àṣàṣìgbà tí wọ́n àlejò bá ṣẹ̀ṣẹ̀ àyẹ̀ ni pé wọ́n ẹ̀ṣẹ̀ broke virginity ọmọ yẹn kò tí ì ju èyí ẹ̀ lọ or 6 months after lọ. Now wọ́n dẹ̀ bá sperm lára ọmọ yẹn which means pé girlfriend kan náà mi ìtọ́jọ́ ń gbélé olọmọ yẹn jẹ́ and ìbọ̀sọ́ dẹ̀ mú kan tó bá sùn last ó ní girlfriend òun ni pé kò dẹ̀ kì í ṣe minor because òun ò lè date minor. Why tí wọ́n petition ẹni tó ló ń bá sùn yẹn àwọn méjì tó ló ń bá sùn yẹn kí wọ́n open file case against àwọn náà. Bí wọ́n ti bá mọ̀ pé bàbá ìjẹ̀ṣà wọ́n ti mí ní ẹ̀ from day one both Princess and Ìyábọ̀ Òjó. So wọ́n wá best way láti fìyà jẹ because according to nǹkan tí bàbá ìjẹ̀ṣà sọ so many things ni Princess gbogbo ọ̀nà lọ́ ti fi turn ẹ̀ down gbogbo ọ̀nà everybody ti sá fún tí ìwà ẹ̀ bá dáa ṣé everybody máa sá fún ni. Ẹ lọ wo interview bàbá ìjẹ̀ṣà ó make references sí so many people so many names tí wọ́n lè jẹ́rìí ìwà tó wà lọ́wọ́ Princess. Ṣé tíyàn bá ń pa lórí level yẹn ṣé wọ́n máa make references sí oríṣiríṣi orúkọ àwọn èèyàn ẹ̀sìn yẹn léjì. So ṣe rí kéèsì yẹn ẹ má ẹ̀ka wà too emotional ẹ má ẹ̀ka tẹ̀lé ọ̀rọ̀ wọn pípù yìí. tó ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé lóòótọ́ bàbá ìjẹ̀ṣà ti lọ ó ti dé ṣùgbọ́n ẹ rí i pé lẹ́yìn ìgbà tó tún dé náà ìṣe láriwo ń gorí ariwo ìkan lórí ariwo tó ń gorí ara wọn òun ni pé lẹ́yìn ìgbà yẹn òun la tún rí Princess tó tún padà jókòó tó tún padà ń ṣépè tó tún padà jókòó tó tún padà ń ṣépè tó tún padà sọ pé òun tún bínú sí Bíọ́lá tó ṣe interview. Aki senior prophetess Mama J pé ẹ káàbọ̀ sí orí ètò senior prophetess Mama J mọ́mi wá dáadáa Aki gbẹ káàbọ̀ sórí ètò. Now ìta ń try láti sọ ni wípé látìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti lọ tó ti dé látìgbà yẹn náà oríṣiríṣi ariwo òun náà la tún ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń sọ nǹkan tí wọ́n rí. Ṣé ẹ mọ̀ pé lára ọ̀rọ̀ tí ẹlẹ́gbọ̀n àgbà tó ń sìn wọ́n sọ̀rọ̀ débi òfin tó de léegun lóde ẹlẹ́à wọ́n ní kí ló dé tó jẹ́ wípé bí wọ́n ṣe bí gbogbo àwọn bloggers àtàwọn kan bí wọ́n ṣe yarí tí wọ́n ń bínú tán pariwo Bíọ́lá Adébáyọ̀ wọ́n ní kí ló dé tí wọ́n ṣerú ẹ̀ náà fún Yínká Ayéfẹ́lẹ́ kan fèsì Ayéfẹ́lẹ́ náà pé Ayéfẹ́lẹ́ o ẹ̀yin náà lọ dìlítì tọ̀dọ̀ tí yín o. Ọ̀rọ̀ yẹn wá fẹ́ dàbí ọ̀rọ̀ pé ẹni tẹ́yẹ̀ bá lè dààmú òun lè yẹn máa lè dì í mọ́. Wọ́n ní kí ló dé tí wọ́n fi ṣe yẹn. Bákan náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ṣe ó parọ́ ni ó sì òótọ́ ni àwa ò mọ̀. Àárín kan bẹ́ńbẹ̀ níbi tó ti sọ fún Bíọ́lá Adébáyọ̀ wípé Ìyábọ̀ Òjó ti fi ìgbà kan fi àwọn ọmọ rẹ̀ Priscilla àti bóyá àbúrò àbí nǹkan kan ó ló ti fi ìgbà kan kó wọn ti òun rí ṣùgbọ́n ó parí interview yẹn tán òun ni
Ìyábọ̀ Òjó ló padà jáde tó ní kó má fi àwọn ọmọ tòun make reference wípé kò sí ìgbà kankan tó ń fi ọmọ sọrí nǹkan kan wípé àsọnù ló ń sọ pẹ̀lú àwọn ọmọ òun. Irúfẹ́ ọ̀rọ̀ báyìí ṣé a lè sọ pé bóyá oró tó wà nínú Princess àti Ìyábọ̀ Òjó ṣé a lè sọ pé bóyá oró inú wọn ò tí ì tán ni àbí kí ló fa nǹkan tí Princess tó fi padà jáde tó tún padà ń sunkún tó tún padà ń sọ̀rọ̀ tó tún padà ń sọ̀rọ̀ àbí kí ni nǹkan tẹ́ ẹ rò ẹ̀yin alára wa. Mo sọ fún pé ìtẹ́lẹ̀gbọ́n àgbàrí tí wọ́n fi fa ọ̀rọ̀ yẹn jáde ọmọ jagun láti Libya akínpẹ̀ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká lọ ká kàn gbọ́ opinion tí ẹlẹ́gbọ́n àgbàrí gan-an àwọn èèyàn ní kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́ ẹ já gbọ́ opinion ká gbọ́ opinion ẹlẹ́gbọ́n àgbà. Àwọn èèyàn tiẹ̀ ní àbí bàbá Ìjẹ̀ṣà ti fún yín lówó ni. No, Alhaji ṣe rí bí ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe fò ló ṣe yẹ ká sọ̀kò ẹ̀. Ok. So a lè rí nǹkan tó kú díẹ̀ káàtó. Ok. Káà náà wá pẹ̀lú ọ̀bọ máa jáwúra. Ẹ ṣáwò ẹ ṣáwò. So many things ti went wrong nílùú yìí nítorí pé a wà too emotional. Ok. Ẹ wo kéèsì Mohbad. Emotion tí gbogbo àfihàn kọ́kọ́ gbé wọ̀ òun ló fún irú bàbá Mohbad yẹn láàyè láti play on our intelligences. Níbẹ̀rẹ̀. And the same thing. Sir? Mo ní bí wọ́n ṣe play wa níbẹ̀rẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Hello? Mo ní emotion tá a tẹ̀lé ni wọ́n ṣe play gbogbo wa ní ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, now tẹ́ bá ní ká wo ẹ má bínú ẹ̀yin ìyá wa o mo máa padà wá kí gbogbo yín o mi ò ṣàfojúdi o lọ́rọ̀ yẹn ṣe ká mi lára Ó ká yín lára ni. ẹ má bínú ẹ̀gbọ́n o bẹ́ẹ̀ni tẹ́ bá rí bọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ṣe bẹ̀rẹ̀ láti lẹ̀ Yorùbá pa lówe ẹ̀yin àgbà lọ sọ̀rọ̀ ẹ ní agbẹ́jọ́ ẹni ẹnìkan dá Àgbà òṣìkà ni. àgbà òṣìkà ni. Now narrative àwọn Princess àti Ìyábọ̀ Òjó la follow láti bẹ̀rẹ̀ kéèsì yìí nígbà tí máyì lọ south tó dé ó lẹ́tọ̀ọ́ kóun náà sọ his own side of the story so kò wá sí lọ́dà anybody láti choose fún pé ibi báyìí ló yẹ kó o ti sọ ibi kọ́ ló yẹ kó o ti sọ nígbà tí Bíọ́lá gbé wá tó sọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ náà gbé wá ó sọ̀rọ̀ kí ló mú wọn lọ tákù Bíọ́lá tí wọn ò tákù Ayéfẹ́lẹ́. Mo rí pé ẹ fi sínú ọ́díò yẹn náà. Hello. À ń gbọ́ ìbò ń gbọ́ yín dáadáa. Now ẹ wá wò ó tá a bá ní narrative tí wọ́n fún wa ká wò ó lóòótọ́ Yomi Fabiyi play fídíò yẹn fún wa Alhaji tí gbogbo wa tá a bá jókòó tá a rò ká fi sentiment lẹ̀ ká fi emotion lẹ̀ ká jókòó ká tún kíní ìwò ká pẹ àárọ̀ àtọ̀dọ̀ fún wa jókòó pókè ẹ yẹ kí analyse kíní ó ṣe jẹ́ pé ibi tí bàbá Ìjẹ̀ṣà tó ti fẹ́ nílò bàbá Ìjẹ̀ṣà ni kíní yẹn ti sọ̀rọ̀ ó ṣe kí gbogbo ìgbà tí Princess fún bàbá Ìjẹ̀ṣà ní instruction nulẹ̀ àtàwọn guys mẹ́ta tó wọlé gbogbo ọ̀rọ̀ tó sọ nulẹ̀ kí ló dé tí voice yẹn ò jáde. Why tí wọ́n mute voice yìí Princess tí wọ́n mute voice àwọn guys méjì yẹn gbà tó wà nulẹ̀ tí wọ́n sọ fún bàbá Ìjẹ̀ṣà pé báyìí ló ṣe aṣáájú rí body gesture Princess ẹ̀ẹ̀mejì ló wọlé tó jáde kó tó wá set camera kó tó wá set phone because according to bàbá Ìjẹ̀ṣà according to Yomi Fabiyi kò sí ná níjọ́ tí bàbá Ìjẹ̀ṣà tó pè kókó wá art kìíní yẹn kò sí ná wọ́n ok iná tí ó sì báwo ni CCTV camera ṣe fẹ́ ṣiṣẹ́ without light. Now ọwọ́ à ń ṣe fídíò ibi tí Princess ti sọ gbogbo ọ̀rọ̀ tó fi fún ọ ní direction pé ṣe máa ṣe nílé voice ò jáde ó ṣe wáyé pé ibi tí bàbá Ìjẹ̀ṣà ti ń bẹ̀bẹ̀ not to play voice. Ṣé ẹ rí pé something is fishy there? Now according to bàbá Ìjẹ̀ṣà and according to Yomi Fabiyi bó ṣe sọ nígbà tí Princess gbé bàbá Ìjẹ̀ṣà ó ní Lagos State fóun ní order láti ṣe fíìmù against child molestation wípé òun dẹ̀ fẹ́ kí bàbá Ìjẹ̀ṣà wá act big role nínú kinní yẹn ok ṣé nǹkan tí Princess sọ
àti kò tí bàbá Ìjẹ̀ṣà play ní nǹkan tá a rí yẹn ṣé kò the same. ẹ wá ṣe kò síná bàbá Ìjẹ̀ṣà ní pé òun fún princess lòun kó fèrè po sí generator ó ní generator ò ṣiṣẹ́ ṣe ni bí wọ́n sílẹ̀kùn view bí kọ́lẹ̀ wọ́n jẹ́ pé kíkí ní capture fóònù yẹn kó wọ́ọ̀kì ni èyí tó fi mú tí voice fi play pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ń bẹ̀bẹ̀ wọ́n ẹ̀ ti voice princess àti àwọn guys yẹn wọ́n ẹ̀ ti kò sí títí kò loud kágbọ́n tó sọ. ó yẹ kí yẹn náà jáde náà ó yẹ kí yẹn náà jáde kí yẹn gbọ́. ọmọ tó lò she's never a minor kò ṣe minor ẹ gbàgbé ó dìde ó rìn lọ á rí ọmọ yẹn ò ṣe minor ọmọ yẹn ò dẹ̀ kí ṣá stress bàbá Ìjẹ̀ṣà ló máa play lead role fún nǹkan tí president bí bàbá Ìjẹ̀ṣà wá fún pé kó wá act ó ní kó wá act nípa child molestation ní bíbí ọkùnrin àti obìnrin wà nílé ọkùnrin wa ń fọwọ́ jẹ ọmọ lára nǹkan tó ní kó wá act nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tó gbé gọ́ọ̀mẹ̀ntì Lagos State fún láti ṣe ókè ọmọ yóò ṣe actress kò mọ bó ṣe máa act kiri bàbá Ìjẹ̀ṣà ní actor òun ló máa play lead role ẹni pípa tí president jáde ọmọ yẹn ló lọ tilẹ̀kùn according to video tá a rí ọmọ yẹn ló lọ tilẹ̀kùn ọmọ yẹn jókòó bó ṣe jókòó olóńgbọ́n fún bàbá Ìjẹ̀ṣà ó dáwọ́ yẹn padà ó dẹ̀ bá Ìjẹ̀ṣà fi continue. so eégún tó wá mú everybody wá sọ pé bàbá Ìjẹ̀ṣà ṣe kíní kan ó yẹ ká jókòó ká sit down ká wo kí n lè dá òkè ibi tí wọ́n mọ̀ pé ètò ọ̀rọ̀ yìí lọ́wọ́ nú ni pé kí ló mú voice ibì kan máa play tó fi mú voice kejì play because ìkó tó bá Ìjẹ̀ṣà sọ fún wa ni pé nígbà tí àwọn guys yẹn wọlé tọ́pẹ̀ sí ní kúpàjú fóun òun wò pé sára á tì náà lélẹ̀ òun wá ní pé kíní ìdí pọ̀ ju nǹkan tó ń rò lọ wọ́n ti yí mọ́ òun lọ́wọ́ ó ní kan náà mọ̀ta ló wá sọ fóun pé ó jẹ́ bẹ princess tó tó bá bẹ princess kíní yà á le jù báyìí lọ o. Alhaji mo rò pé ẹ̀ fọ́lọ̀ mi. mo ń farabalẹ̀ fọ́lọ̀ yìí dáadáa. because your family náà sọ tipẹ́tipẹ́ ẹ mọ̀ kí gbàgbé ọba Ìjẹ̀ṣà wà ní correctional center your family ń sọ ọ̀rọ̀ ẹ̀ lemọ́lemọ́ ó wà lórí kéèsì yẹn olóòkọ sọ ń gbà yẹn pé inú àwọn tó na Ìjẹ̀ṣà ó padà pé Ìjẹ̀ṣà nígbà tí ọ̀rọ̀ kí Ìjẹ̀ṣà máa ń gbalé lọ sí kóòtù ńgbà kan ni kó ní kó wá ṣe sẹ́tẹ̀sì ẹ̀. bẹ́ẹ̀ni. ó nígbà tó yá ìkan náà wọn tó lù ú nulẹ̀ yẹn set up yẹn ó padà pé Ìjẹ̀ṣà pé òun ò mọ̀ pé nǹkan tí princess mean tó fi fún àwọn olówó nìyẹn pé ó lu àwọn fún Ìjẹ̀ṣà ní pé kí Ìjẹ̀ṣà jọ kó dáríjì òun Ìjẹ̀ṣà wá record voice yẹn ó fún lọ́ọ̀yà àṣẹ lọ́ọ̀yà ń bá princess àti Ìyábọ̀ Òjó ṣiṣẹ́ ni. nígbà tó di court kọ́ present voice yẹn lọ́ọ̀yà ní fóònù ti sọnù tó fi record tí a bá ti dà fún lọ́ọ̀yà. òkè ṣé àwọn èèyàn gbọ́ débẹ̀ kí ló tí wọ́n sọ̀rọ̀ lórí issue yẹn wọ́n ní fóònù ti sọnù so ẹ má yẹ ká wà too emotional lórí kankan ẹni yẹn ti lọ ó ti bọ̀ tí yóò bá yẹ pé nǹkan tó ṣe yẹn lóòótọ́ ló ṣe ni òní máa ká lára láti máa fẹ́ máa sọ point of the view ẹ̀ fún gbogbo ẹ̀ kí wọ́n mọ̀ ok ọmọ tẹ́sán pé wọ́n rẹ̀ bù yìí kí ló yẹ díẹ̀ àbọ̀ ọmọ yẹn tí ok ẹ fẹ́ jẹ́ kí o fojú ẹ̀ wọ́n síta wáyé tẹ́ wàá ṣe interview káwọn rédíò kọ̀ọ̀kan ṣe interview fún kọ́kọ́ bá fi ẹsẹ̀ ká máa gbọ́ bọ́ ẹsẹ̀ kó wá fún nítorí interrogation ok ẹni tó penetrate ẹnu ilé kí ló yẹ tí mo ọ̀pọ̀lọpàá gbé ṣùgbọ́n mo yẹn sọ court ó ní princess mọ ẹni tó fún òun tó ń bá òun sùn because bí family lẹni yẹn jẹ́ sí princess ẹni yẹn bá bí ẹni bàbá Ìjẹ̀ṣà ó fi kí penetrate ọmọ ní 7 years ago ó dì ìsìlájì ẹ̀ nígbà táwọn ọlọ́pàá lọ ṣe medical wọ́n sọ pé penetration yẹn ò pé ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ heal bóyá bí 6 months ago ni ẹ̀jọ̀ ṣé 7 years ago ló wáyé ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní heal ní 6 months ago nígbà tí kéèsì yẹn bẹ̀rẹ̀ ẹni tẹ̀ ń gbọ́ wọn sọ ẹni tó mọ̀ sọ pé ń bá òun sùn ọmọ dárúkọ ẹ̀ ẹni yóò dẹ̀ tíyàn ẹni girlfriend òun ni wípé kì í ṣe minor ok ó ní ṣe minor ló máa operate bank account ló máa ní BVN wípé kì í ṣe minor pé girlfriend òun ni wọ́n ìtọ́wọ̀n tí princess tí ò tánà yín láti pè kọ́ arrest ẹni yẹn ok oní minor ni ó lè bá jùlọ ó molest ẹ ẹni tó bá ń bá sùn tó ń bá minor sùn lẹ́kùn minor lóòótọ́ wáyé tí ẹ arrest ẹ à ń jàjà one sided ni àǹfọ̀lápapọ̀ àdàpapọ̀ sí which is not right so let's call a spade and Ìyábọ̀ Òjó tó ń gbẹ̀yìn ṣáàrí mo sọ̀rọ̀ kan fún Yàlájí ńgbà kan tí bàbá Ìjẹ̀ṣà ti jáde ara lẹ́wọ̀n mo sọ̀rọ̀ kan lórí rédíò mo ní
èyí tó mú bàbá ti ṣàtẹ́ pé kéèsì ẹ̀fí rí báyẹn ni pé àwọn jokes kankan àwọn kọ́mẹ́ntì kankan tó bá yẹ àti ṣe tó ti bá Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wí. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò kí ń dárí jiyàn. mo rántí pé ẹ ti sọ lórí program ẹ ti sọ rí. now nígbà tó bá ṣe máa sọ yín tó máa sọ ní tábìlì ìjọba ẹ lọ tún tábìlì yẹn wò ó ní àwọn gọ́ọ̀mẹ̀ntì àná tí wọ́n lọ ó ní wọ́n lo inú gọ́ọ̀mẹ̀ntì tó ń ṣe against Nigerian government wọ́n lo against òun náà fi fún Ìyábọ̀ Òjó backup. So I said it. Now ṣé Ìyábọ̀ Òjó pẹ̀lú gbogbo agbára tó lóhùn ní pẹ̀lú gbogbo popularity pẹ̀lú gbogbo gómìnà tó jẹ́ ọjọ́ Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ against Nigerian government party security àbí ṣé kò sí ìlú pé wọ́n ń pààyàn pàkúpà ṣé kò sí ìlú pé ebi ń paráàlú ṣé kò sí ìlú pé gbogbo nǹkan wọn ìlú òtò wọ́n èyí tí kò lo platform ẹ̀ pẹ̀lú energy tó ní pẹ̀lú gbogbo influencer tó lóhùn ní tí ó sọ̀rọ̀ against Nigerian government tí ó dá àṣà rẹ̀ àwọn actor kankan tó ń ṣe bí bàbá yìí tó ṣe Ṣàwòròdẹ kí lórúkọ yìí ṣe just for recent ṣe bó ti sọ̀rọ̀ about Nigerian bad governance pé ìlú lé everything lé. ṣé kò sí èyí tó sọ̀rọ̀ nípa pé owó dísù tó ń rà ti pọ̀ jù. ayé ẹ̀sà Afọláyan. Kúnlé Afọláyan. ṣèdátọ̀ lòun náà. bẹ́ẹ̀ ni olówó dísù ti fẹ́ gbẹ̀mí òun táìmù yẹn. yeah because nǹkan tó experience ni kò jẹ́ lábẹ́ olóṣèlú kankan owó oògùn ẹ̀ ló ń jẹ. so many actors ni wọ́n sọ èrò ní wọn kágbàgbé àwọn bàbá atókùmákù amọ̀nà má lọ bẹ́ẹ̀ pé ìdí olóṣèlú tó bá tọ́ba fún olówó wọn ò lè jẹun. a rí nǹkan tó tọ́ bá bọ̀ ní last 4 years ọtún fẹ́ and back the same journey again. So a mọ̀ wọ́n. So gẹ́gẹ́ bí lóòótọ́ ni Ìyábọ̀ Òjó ní good plan lọ́pọ̀ fún Nàìjíríà bó ń jà fún ìtọ́mọ ènìyàn. Why tí kò máa pariwo nípa bad governance Nàìjíríà tẹ́ pé ọ̀rọ̀ Àbájá nìkan ló pẹlẹ mọ́. Dẹ̀ lórí ọ̀rọ̀ yẹn náà nítorí Àbájá ti sọ ọ́ rí pẹ̀lú ìròyìn kúmọ̀kúmọ̀ tó máa ń sọ kọ́mẹ́tì pé inú gbọ̀n wọn obìnrin tó popular Nàìjíríà pé ògùn wọn làwọn mẹ́ta kan ti tán fi lówó ó dárúkọ Ìyábọ̀ Òjó ó dárúkọ Bobrisky ó dárúkọ Lizzy Anjorin. So ọ̀rọ̀ yẹn Ìyábọ̀ Òjó ń mú dání ẹ̀ kéèsì Àbájá ṣàgbé olóhùn ṣògùn owó and this is a joke. because mo fẹ́ sọ fún yín náà mo fẹ́ sọ fún yín pé mo fẹ́ sọ fún yín pé àṣẹ bí Bàbá Ìjẹ̀ṣà máa fi ṣe kọ́mẹ́dì gbà yẹn tiẹ̀ lásán ni. now bí ẹ máa gbọ́ ìgbà tí Àbájá sọ kọ́mẹ́dì yẹn wọ́n lọ bá Bobrisky pé òun kò tó Àbájá sọ pa ẹ̀ ó ní àpé kọ́mẹ́dì àní igbó fi ṣe kọ́mẹ́dì ni wọ́n lọ bá Lizzy Anjorin náà òun náà sọ fún ẹ pé kọ́mẹ́dì ni now gbogbo Àbájá wà lóṣù ṣe bí Lizzy Anjorin àtọkọ ẹ̀ ṣùgbọ́n fún Àbájá ní lọ́ọ̀yà méjì láti stand fún court wọ́n ti jẹ́ pé Ìyábọ̀ Òjó ló wá ti ọ̀rọ̀ yẹn mú wọ́n ẹbí tí màá ṣe pé èèyàn burúkú ayé àtọ̀hún ìyàwó ibi tí ò da ṣé irú Ìyábọ̀ Òjó ló yẹ kó wà ní ìbọ̀ṣẹ́ láti máa criticize ẹ̀yẹ̀ kan lẹ́nu mọ ọ̀rọ̀ tó play nígbà nínú kéèsì Mohbad ni wọ́n ti gbìyànjú di Ìyábọ̀ Òjó mú gbìyànjú aláìdáni tó ṣe pé voice and everybody ń tẹ̀lé ibi tí a ti bára Nàìjíríà nìyẹn we don't support good people ibi èèyàn burúkú ayé àtọ̀hún la máa tẹ̀lé who is Ìyábọ̀ Òjó àti princess láti sọ fún Abíọ́lá Adébáyọ̀ pé kó lọ grid post ta ni wọ́n ṣé wọ́n jẹ́ president àbọ̀jẹ́ governor. ṣé ọmọ ọkọ tá à ń sọ nìyẹn. àwọn ẹ̀mẹ́ẹ̀ká wà too emotional Bàbá Ìjẹ̀ṣà èmi ṣe rí fídíò tí mi rí yẹn o there is more to it tí ẹ bá ṣe màgòmágó ni voice gbọ́dọ̀ hàn from A to Z why do you mute some parts and release some parts. so bí tí máa end rọ̀mùsí lálẹ́ ní alájẹ́ ṣe kó mo kí gbogbo àwọn ìyá wa o. bọ́ ṣé a lè sọ pé bí àgbọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe ń gbé káàkiri pé wọ́n fìyà jẹ Bàbá Ìjẹ̀ṣà ni táwọn kan dẹ̀ sọ pé wọ́n fìyà jẹ pé lójú tàwọn ìyá nǹkan tó ṣe ló jẹ ṣé possible kí George wá gbàbọ̀dé ní àbí báwo. ṣe rí Nàìjíríà ta wàyàlájì àti George àtọlọ́pàá politician ti ra ogun wọn sọ́wọ́ pátá. wọ́n ti ra gbogbo Ìyábọ̀ Òjó she's a politician yes mo sọ with my full mouth Ìyábọ̀ Òjó is a politician so gbogbo àwọn top politician Ìyábọ̀ Òjó sásánda wọn àmọ́ kan tó jọ papọ̀ so wọ́n ti ra George wọ́n ti ra lọ́ọ̀yà ok lọ́ọ̀yà tó sọ evidence nù ṣé kìí ṣe lọ́ọ̀yà ni nígbà tí yóò confess pé òun mọ̀ pé set up nìkan tó ṣe pé òun rò pé ìdí Bàbá Ìjẹ̀ṣà ṣe pé lóòótọ́ ni pé but àwọn wá rí pé ọ̀tọ̀ ni fíìmù tí wọ́n náà wá art ọ̀tọ̀ nìkan táwọn wá ṣe
pé kí ọba ti ṣàforíjì òun nígbà tó ń rìkọ́ọ̀dù kí ní ẹ̀ tó fún jẹ̀bi nílẹ̀ náà ló máa fún pé as an exhibit nígbà tó lọ tó àjọ kóòtù dé wife lè àbí sọ pé fóònù ti sọnù ṣé kò gbàbọ̀dé ni ṣé wọ́n sọ̀rọ̀ pa yẹn àbí ṣé gbogbo jọ́ọ̀jì tí Nigerian government ra mọ́tò lọ́la fún ọtí kọ́lé fún ṣé òun lè máa dé court tẹ máa rí ara wọn tó máa gbẹ́jọ́ lọ tó máa support ẹni tó ṣara ọtí pé ọmọ adájọ́ ègéṣẹ́ tó ṣara wọn ni Nàìjíríà kò sófin kò sẹ́ni ti Nàìjíríà ẹni orí yóò dilé kó lórí dorí ẹ̀mú ni kéèyàn máa wùwà ṣẹ́ pé wọ́n á fi gbé lọ kóòtù ni tó bá ti ń ṣara wọn ò bá jàre láti ibi dájọ́ náà tó bá dé kóòtù wàá jẹ̀bi bọ̀ ni